gbogbo àwa ọmọ Yorùbá tá mú ìṣẹ̀ṣe dọ́wọ́ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká túbọ̀ tó mú ìṣẹ̀ṣe yìí, ẹ jẹ́ ká mú lọ́wọ́ dáadáa, ká mú lọ́wọ́ dáadáa, ẹ jẹ́ ká mọ̀ yìí pé àwa la nílùú, àwa la nígbà, àwa là dẹ̀ ń lò lọ́wọ́ dẹ̀ ní burú fún wa, èlò oníjì mọ́ wa bu wa lẹ́sẹ̀. Ẹ̀yin tèmi mo wà pẹ̀lú mọ̀mọ́ wa Ìfákẹ́mi Balkis. Ẹ kọ́ bá mi dárúkọ yín fún gbólé lẹ́kùnrẹ́rẹ́. Orúkọ mi ni Dr. Balkis Àdùkẹ́ Ìyálájé olórí Jimoh. Mo rí i pé tìlù tìfọn ni ẹ fi kó àwọn tí ẹdùn ẹyẹ pé kó lọ sí odò tìlù tí ayọ̀ náà lẹ́yìn tó fi padà wá sí ilé. Ẹ jọ̀ọ́ kí ni ẹ̀ẹ́dì fún ẹ, kí ni ní ṣe pẹ̀lú àwọn tẹ́ ẹ̀dì fún? Ẹ̀ẹ̀kan tó wà ń bẹ ni pé àwọn tí ẹgbẹ́ ń dà láàmú lórí ìṣòro kan sí kejì òun là ń torí ẹ̀ dìgbẹ́gbẹ́ yẹn fún wọn. Ẹni tó ń wọ́kọ, ẹni tó ń wọ́mọ, ẹni tó ń wá owó, ẹni tó ń wá ohun gbogbo nǹkan mèremère la nídìí fún ìdí nìyẹn. Báwo ni a ṣe lè dá àwọn ọmọ tí ẹgbẹ́ ń dà láàmú àbí àwọn ọmọ tá a gbọ́dọ̀ di ẹrù ẹgbẹ́ fún, báwo la ṣe lè dá wọn mọ̀? Kò sí ọ̀nà tí ẹgbẹ́ kì í ti mú ọmọ tó bá jọmọ ẹlẹ́gbẹ́ ni. Tó bá jọmọ ẹlẹ́gbẹ́, àpẹẹrẹ àkọ́kọ́ ó pọ́sì kó máa dáṣọ nínú ilé, ó pọ́sì kó máa dá rẹ́rìn àbí kó máa sunkún àsùndákẹ́. Tó já sí pé kí ló ń sọmọdé yìí, wá fún lóhùn kára rẹ̀, ogun kan náà máa lò fún, wá fún lábẹ́, wá fún lóògùn, wá fún lágbà, wá fún lẹ́fìtì. Ábẹ̀bí dé ẹ lọ dìgbò ẹgbẹ́ fún. A bá ti mú di ẹgbẹ́ rẹ̀, mú dédé tó ṣe fìtì tó ṣaṣe rẹ̀ tó pé ẹgbẹ́ ò ní ṣe mọ́. Ǹjẹ́ ó ní gbèdéke iye ọmọ ọdún tí ẹgbẹ́ lè dà láàmú? Pé bóyá ọmọ kékeré ni o, bóyá àgbàlagbà ni, bóyá ń ti ń sabiamọ, bóyá wọn ò fi ilẹ̀ o, ǹjẹ́ ó ní gbèdéke? Tó wà bẹ́ẹ̀ ni pé àṣẹ Ọlọ́run lẹ́gbẹ́, Ọlọ́run gangan ló ní ẹgbẹ́, ló lè dá ẹgbẹ́ yẹn. Ẹlòmíì mẹ́gbẹ́ wa látọ̀run ni. Dẹ́dẹ́dẹ́ ni ó gbọ́dọ̀ wọ̀ wọ́n. Dandan ni kó ṣe wọ́n náà, kó ṣòro wọn. Mélòó ni ẹni tí ẹgbẹ́ bá dà bẹ̀rẹ̀, mélòó ló gbọ́dọ̀ ṣe irú nǹkan tẹ̀ ṣe, mélòó ló gbọ́dọ̀ ṣe lọ́dún? Tó wà bẹ́ẹ̀ ni pé tá bá ti di ẹgbẹ́ yẹn fún un rí, ẹgbẹ́ ò ní sanwó mọ́, ṣùgbọ́n gbọ́dọ̀ máa wá kí ẹgbẹ́ ẹ̀ lọ́dọọdún níbi tá bá ti di ẹgbẹ́ yẹn fún, kó náà máa ṣojúṣe rẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́. Gbọ́dọ̀ mọ ṣojúṣe rẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́. Pé mí náà ẹgbẹ́ lèmi náà, nǹkan tí mo dẹ̀ tọrọ ajé tí mo gbé wá, mo ti rájè mi lò, mo rówó, mo lọ́lá, mo rẹ́fìtì. Àbọ́dọ̀ bá ṣeré fún yàn, á dúpẹ́ fún ni. Tó ẹ jẹ́ n kí tó fi yín lẹ̀, mo tún fẹ́ béèrè pé ǹjẹ́ inú àwọn ẹ̀yà tá a ní lórí orílẹ̀-èdè Nàìjíríà, a ní Yorùbá, Aláwùsá, a ní Ìgbò àtàwọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ǹjẹ́ àwọn ẹ̀yà yòókù, torí nìsín ẹ̀yin Yorùbá ni àwọn tẹ̀lé ẹgbẹ́ fún Yorùbá nínú wọn, ǹjẹ́ ẹgbẹ́ yẹn náà máa sọ àwọn ẹ̀yà yòókù náà bẹ́ẹ̀ bí àwọn Haúsá, Ìgbò kọ̀ọ̀kan yẹn? Àwọn tá a di ẹrù ẹgbẹ́ fún lónìí, Ìgbò wà nínú wọn tí kò tiẹ̀ gbọ́ Yorùbá rárá. Tó túmọ̀ sí pé kò sẹ́ni tẹ́gbẹ́ ò lè náwó sí. Kò sẹ́ni tẹ́gbẹ́ ò lè náwó sí. Àṣẹ Ọlọ́run ni, Olódùmarè lọ́ba tó ní. Kábíyèsí Olódùmarè. Tó ọ̀dà lábẹ́ bẹ́ẹ̀ àti ṣe léyìí á ṣe òmíì. Àṣẹ o. Ọlọ́run àṣẹ Elédùmarè kò ní fi lè ṣe òpin. Àṣẹ. Tó ẹ bá wa sọ fún gbogbo àwọn tó ń gbọ́ wa nílé, torí pé kí ni wọ́n ní ìṣẹ̀ṣe làgbà, ẹ̀sìn jẹ́ ti ṣe kán tó bí baba wa, kán tó bí baba ńlá wa, èyí bó ló dé dábọ̀ làjú wọn yí wa lásà. Bó ṣe jẹ́ náà nìyẹn. Wọ́n gbà kàrà lọ́wọ́ wọn wá fún wa nínú ìlú. Bó ṣe jẹ́ náà nìyẹn. Ọ̀dà ẹ bá sọ gbogbo àwọn tí wọ́n ń gbọ́ wa nílé àǹfààní tó rọ̀ mọ́ àti ewu tó rọ̀ mọ́ pété Yorùbá ṣe. Àǹfààní yìí wá, nǹkan ẹgbẹ́ tí a bá ń ṣe ó dára púpọ̀ jù, àti pé ìṣẹ̀ṣe làgbà, ìṣẹ̀ta báláyé ni, nǹkan tá a dẹ̀ máa ṣe náà nìyẹn. Só ti yé báyẹn, ẹnìkan ò dẹ̀ ní ká má ṣẹ̀ṣẹ̀ ṣe, torí lẹ́yìn ìṣẹ̀ṣe Ọlọ́run ló tún kù. Ọ̀dà nígbà tí ẹ dẹ́kọ̀ yín lẹ́ẹ̀kan, mo gbọ́ orúkọ bí orúkọ Mùsùlùmí nínú orúkọ yín. Ọ̀pẹ́ sọ pé bóyá Ọ̀ṣuntádé, Ògúnṣekínní kan. Ọ̀ṣunkẹ́mi. Ọ̀ṣunkẹ́mi. Bẹ́ẹ̀ni. Mo ń gbọ́ bí orúkọ. Ẹ̀yàn máa ní súná, Kírísítẹ́nì náà ní súná, Mùsùlùmí náà ní súná, ẹlẹ́sìn àbáyé náà ní súná. Báwo ni Mùsùlùmí, orúkọ Mùsùlùmí báwo ló ṣe wọnú Ọ̀ṣunkẹ́mi? Ṣé Ọ̀ṣun ló kọ́kọ́ wá kí Mùsùlùmí ó tó wá? Ọ̀ṣun ló kọ́kọ́ wá. Iṣẹ́ táwọn tó gbé mi ṣe nìyẹn. Láwọn tó jáwọn tó bí yín. Láwọn tó jáwọn tó bí yín. Iṣẹ́ táwọn Yorùbá làwọn tèmi. Ẹ̀sìn ló dé, lẹ́fìtì fẹ́ máa change. Wọ́n fẹ́ máa wọnú ara wọn. Ṣùgbọ́n ìtọ́sí àti yájú pé kọ́tà ń ṣe lélẹ̀, àbùrọ̀ gbẹ̀sìn wa, àbùrọ̀ gbé pamọ́. Tó kí tó fi ilẹ̀ mọ̀mọ́ wa, àìpẹ́ yìí wọ́n sọdún Ọ̀ṣun Òṣogbo ní ìlú Òṣogbo. Ọ̀ṣun Ṣẹ̀gẹ̀ṣẹ̀ olóyè Àwẹ̀dẹ kó tó wẹ̀ mọ́ àkórè yìí o. Tó ǹjẹ́
kí ni pàtó ọdún Ọ̀ṣun ṣíṣe ǹjẹ́ gbogbo ọlọ́sùn ló gbọ́dọ̀ lọ sóṣogbo àbí ibi tí kálukú bá wà ó lè sọdún níbẹ̀. kálukú bá wà ó lè sọdún níbẹ̀ ṣùgbọ́n àǹfààní ẹ̀ bá wà pé Ọ̀ṣun Òṣogbo ó wà lágbègbè everybody kó lọ wo reality kan tí wọ́n ti ẹ̀ ń pè lọ́sùn iṣẹ́ àwò tiẹ̀ ní Ọ̀ṣun gbígbá mú àti pé tí máa lọ́dún yìí èrè wo ni mo fẹ́ mú bọ̀ tí máa lọ́dún tí pèrè wo ni mo mú lè mú bọ̀ kó lọ wò kan tí wọ́n ń pè ní Ọ̀ṣun àkàndé Ọ̀ṣun ká lọ wòran a kì í lọ̀ṣun ká lọ ṣe yẹ̀yẹ́ a kì í lọ̀ṣun ká lọ ṣe pé àbáfẹ́lẹ́ ìlàwọ̀ ó ní ta tó rẹ̀ lọ sí di Ọ̀ṣun so ti yé ìtìyẹn bá lọ náà ló máa bá wa lọ. ọ̀dà ẹ ṣeun mọ́mì wa wọ́n ní rọ́lẹ̀ ń pa Yorùbá ò ní ìparun àtẹ́lẹ̀ wọ́n báyìí làbá làmẹ́ni tó kọ́ ẹ bá wa sọ fún gbogbo àwọn èèyàn wa nílé kí wọ́n máa tẹ̀lé péjì Ṣèyí Peter Oníṣẹ́mọ́ fún àkọ́tún oríṣiríṣi ohun update ìbírí eléyìí. lẹ́ẹ̀kan sí orúkọ tèmi Dr. Balikis Abdul Jimoh Ìyálájẹ Olúbi tí mo jẹ́ ìyálòde àgbáyọ̀ Fásitì lábẹ́ aláìdán lọ́wọ́ gbogbo àwa ọmọ Yorùbá ká mú ìṣẹ̀ṣe dọ́wọ́ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká túbọ̀ tó mú ìṣẹ̀ṣe yìí ẹ jẹ́ ká mú lọ́wọ́ dáadáa ẹ jẹ́ ká mọ̀ yìí pé àwa la nílùú àwa la nígbà àwa là dẹ̀ ń lò lọ́wọ́ rẹ̀ ní burú fún wa èlò méjì mọ́ wa bu wa lẹ́sẹ̀ ẹ bá tẹ̀lé Ṣèyí Peter Oníṣẹ́mọ́ péjì wa ẹ bá wa tẹ̀lé Ṣèyí Peter Oníṣẹ́mọ́ tó ẹ bá bẹ́ẹ̀ ọmọ ìlú òní ó jẹ́ ọmọ Ìlọrin Àfọ̀njá Ẹnúdùnjú tó bó wàá ló ṣe jẹ́ ìlú Ògbómọ̀ṣọ́ ni mo ti rí yín. ọmọ mi ló ń sọdún. òkè àti Ìlọrin lẹ ti wá sọdún l'Ógbómọ̀ṣọ́. àti ọmọ tí wàá bá sọdún l'Ógbómọ̀ṣọ́ mi ló ń sọdún. ọ̀dà lábẹ́ bẹ́ẹ̀ ẹ bá wa fi ẹnu àṣẹ wúre fún bàbá wa His Imperial Majesty Ọba Ghandi Afọlábí Ọlá Yorùbá gẹ́gẹ́ sọ ti ìlú Ògbómọ̀ṣọ́ ńlá àtàgbègbè rẹ̀ àṣẹ àṣẹ bàtà wá sí ìbàyí lọ́dún yìí adílé láyọ̀ àkóyá ibi o ilé la máa kú lọ́nà o bá ṣe wálé báyìí la máa tò láyọ̀ o àkàkí gbọ́ bí ẹbẹ̀ kó mọ̀ wálé o gbogbo báyìí la máa wálé pẹ̀lú àṣẹ lọ́dún tó bá wa ṣe ìmọ̀ bá wa ṣe o ìyá mi ògbódò àbá wa ṣe o aṣọ wa láṣeyọrí o. Ọ̀ṣun ṣẹ̀gẹ̀ṣẹ̀gẹ̀ olóyè ayò àwùwẹ̀dẹ kó tó wẹrí ọmọ tuntun ìyá mi ẹ̀rìjì alágbolóró ní ké sí tọ̀gbá fọlá rẹ̀ kàní lérí kíndéló kíndéló kíndélé abìlá àwùjọ gbogbo aládẹ̀yìn abìlá àwùjọ àti gbogbo tí ń wò wá. àṣẹ orí yèyé o.